àwọn ajínigbé kọlu ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n jí èèyàn 4 gbé lójú ọ̀nà ìgbẹ́tì sílùú kìsíù. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbébọn ti jí èèyàn 4 gbé lọ lójú ọ̀nà ìgbẹ́tì sí kìsí tó wà lágbègbè òkè ògùn nípínlẹ̀ náà. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ọláyínká àyànládé ló fìdí ìròyìn yìí múlẹ̀ fáwọn akọ̀ròyìn nílùú ìbàdàn. gẹ́gẹ́ bí ohun tó sọ, kọmíṣánná ọlọ́pàá ti darí DPO ti kìsí àti ti ìgbẹ́tì kí wọ́n ran àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbófinró láti tọpinpin àwọn ajínigbé náà ní kankan. ó ní àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ o láti ṣàwárí àwọn tí wọ́n jí gbé àti láti fi sìnkún òfin gbé gbogbo àwọn ajínigbé náà. nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn ọlọ́pàá ti kánlu igbó tó wà lágbègbè náà láti wá àwọn tí wọ́n jí gbé náà. àtẹ̀jáde ọ̀hún sọ pé kọmíṣánná ọlọ́pàá ti darí DPO ìlú kìsí àti ìgbẹ́tì pẹ̀lú àtìlẹ́yìn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ míín láti kó àwọn tó yẹ lọ síbẹ̀ kí wọ́n lè rí i dájú pé wọ́n dóòlà àwọn tí wọ́n jí gbé kí ọwọ́ sì tẹ àwọn ajínigbé ọ̀hún pẹ̀lú. àyànládé ní àwọn agbófinró ti ń fi imú fínlẹ̀ lágbègbè náà báyìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. lẹ́yìn náà ló rọ àwọn aráàlú kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì ran ọlọ́pàá lọ́wọ́ pẹ̀lú àwọn ìròyìn tó lè ṣamọ̀nà bí ọwọ́ ọlọ́pàá yóò ṣe tẹ àwọn ajínigbé náà. ẹ̀wẹ̀ kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n yóò jí àwọn èèyàn gbé nípínlẹ̀ ọ̀yọ́ rèé, pàápàá lágbègbè òkè ògùn lẹ́nu lọ́lọ́ yìí. bó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró ń gbìyànjú, ìṣẹ̀lẹ̀ ìjínigbé ó ti di tọ́rọ́ fọ́n kálẹ̀ lágbègbè náà. lára àwọn ibòmíì tí ìjínigbé ti ń wáyé lemọ́lemọ́ ní nàìjíríà ní ìpínlẹ̀ kwara, ìpínlẹ̀ kogi, ondo àti púpọ̀ àwọn ìpínlẹ̀ ní àríwá nàìjíríà. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.